káàbọ̀ sá. LAFINDARA pẹ̀lẹ́ kulé. Ẹ sá. Ẹ̀yin olólùfẹ́ Yoruba movies káàkiri jákèjádò, sinimá ńlá kan ni mo tún gbé wá fún yín lénìí. Fíìmù tí mo gbé wá fún yín òun là ń pè ní LAFINDARA Part 2, Part 1 and Part 2. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa bá ṣe lè wo LAFINDARA Part 1 and Part 2 àti bí fíìmù yìí ṣe jẹ́ gangan. Fíìmù LAFINDARA yìí ó jẹ́ fíìmù ńlá, fíìmù tó yẹ kó gbẹ̀nú tán. Fíìmù yìí ó jẹ́ gbajúgbajà fíìmù tá a gbé jáde látọwọ́ Ayọ̀láyà ló po sinimá yẹn pọ̀. Bẹ́ẹ̀ ni kí la ṣe ń porúkọ ẹ̀ Fikayo Abẹ́bí, òun ló gan ló ní fíìmù yìí ló produce ẹ̀. Ayọ̀láyà bá package ẹ̀ tí wọ́n dẹ̀ ṣe fíìmù yìí jáde. Sinimá yìí jẹ́ fíìmù tó yẹ kó gbẹ̀nú tán. It's a love story ní fíìmù yìí. Tẹ́ bá wo fíìmù yẹn máa like ẹ̀ gan, ẹ dẹ̀ máa fẹ́ wo, ẹ̀yin tẹ́ fẹ́ wo love story, so fíìmù yìí ó jẹ́ option fún yín láti wo. LAFINDARA, ẹ̀yin tẹ́ bá ti wo LAFINDARA bóyá Part 1 lẹ ti wo àbí nǹkan kan, ẹ miss lọ́wọ́lọ́wọ́ báyìí níbẹ̀ ni, torí pé fíìmù yẹn ó wà interesting, ó dẹ̀ yẹ kẹ́ wò. Gbogbo ẹ̀yin tí ẹ ti wo fíìmù yìí, ẹ miss lọ́wọ́lọ́wọ́ báyìí ni, bẹ́ẹ̀ ni. So màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo fíìmù yìí. Àwọn òṣèré ńláńlá wọn kópa nínú fíìmù yìí o, bẹ́ẹ̀ ni àwọn òṣèré ńláńlá wà ńbẹ̀. Débi pé tẹ́ bá wo fíìmù yìí gan ẹ lè wá stock bí irú fíìmù eléyìí. Kò ní ṣe fíìmù tó yẹ pé ẹ máa wò tán ẹ máa regret ẹ̀. Torí mo ti ṣèlérí fún yín ní channel yìí pé àwọn fíìmù tó yẹ pé wà interesting tẹ́ dẹ̀ máa enjoy láti wò, òun ni màá máa ṣe update wọn fún yín bí. So any fíìmù tí mo bá ti ṣe fún yín yẹ kẹ́ mọ̀ yìí pé ó débẹ̀ ni. So LAFINDARA yẹn jẹ́ fíìmù tó yẹ kẹ́ wò. Bẹ́ẹ̀ ni tẹ́ bá fẹ́ wo Part 1 ìyẹn LAFINDARA, báwo lẹ ṣe máa ṣe? Ẹ rí dájú pé like video tẹ́ ń wò yìí, ẹ like video yìí, ẹ subscribe channel tẹ́ wá kẹ́ notification bell yín, ẹ wá bọ́ sí description box video yìí, ẹ máa rí link ńbẹ̀ tó máa indicate LAFINDARA. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wo Part 1 LAFINDARA lójú screen yín lẹ́sẹ̀kẹsẹ̀ láti inú channel tí wọ́n fi sí ní official movie yẹn, ẹ máa wò lójú screen yín. Tẹ́ bá fẹ́ wo Part 2 ìyẹn LAFINDARA, kí lẹ máa ṣe? Nǹkan tẹ́yin náà máa ṣe ò pọ̀. Ẹ rí dájú pé like video tẹ́ ń wò yìí, tàbí pé ẹ ti like ẹ tẹ́lẹ̀, ẹ make sure pé ẹ subscribe channel yìí kẹ́ dẹ̀ notification bell yín, eléyìí ṣe pàtàkì. Tẹ́ bá ti wá ṣe eléyìí, ẹ wá bọ́ sínú comment section yẹn, ẹ wá comment síbẹ̀ yìí pé LAFINDARA Part 2 kí wọ́n bá yín show ẹ̀. LAFINDARA Part 2, ẹ̀yin ti ṣe tán tẹ́yin fẹ́ wo LAFINDARA Part 2, so ẹ comment síbẹ̀ dáadáa kẹ́ fi demand fún fíìmù yìí. Wọ́n á lè mọ̀ yín pé ẹ ti ṣe tán, ìyẹn ẹ̀yin olólùfẹ́ fíìmù LAFINDARA, ní pé ẹ ti ṣe tán, ẹ ti ready láti wo LAFINDARA. Tẹ́ bá ti ṣe eléyìí tẹ́ ti demand fún fíìmù yìí dáadáa, so wọ́n máa rí pé ẹ̀yin olólùfẹ́ fíìmù yìí ẹ ti fẹ́ wo fíìmù yẹn, wọ́n máa lè release ẹ̀ fún yín. Wọ́n ní any reason láti hold láti mú wá, since ẹ pé wọ́n ti yà sí fíìmù yìí sílẹ̀, so ẹ kọ demand fún ní comment section ni, wọ́n á dẹ̀ release ẹ̀. Àwa dẹ̀ máa ṣe update fún yín bí pé wọ́n ti ń show ẹ̀, kẹ́ ẹ lè wò. Tá bá ti ṣe update yẹn fún yín, ẹ lè rí update wa. Òun la fi ní kẹ́ subscribe channel kẹ́ dẹ̀ notification bell yín. Ẹ ṣé púpọ̀.